Africa Content TV. wọ́n mọ pápá yẹn tó kó iṣẹ́ lájà bẹ̀rẹ̀ tí fúlára lókè wá jẹ́ kí n sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí gbogbo ẹni tó bá já sí pọ́nrọ̀ máa gbé ẹ̀ga tó bá sì ń ra rẹ wọ́n ní lára tó rókè ilẹ̀ ló ń bọ̀ ìkankan tó lọ́wọ́ máa fi sí ayé àwọn èèyàn tó bá já sí pé lọ́jọ́ tó lọ́wọ́ bá ti fúrò ní ògo tó bá ti ríra ẹ̀ pé ó ti wà nínú ìwà òun kí ni ìgbéraga kó tètè máa lọ sún kalẹ̀ o torí pé ọjọ́ alẹ́ òní dáa gbogbo ẹ̀yin tó yá sí pé ẹ̀ tí ní nǹkan kan tẹ̀ ń gara sáwọn èèyàn ó ní nǹkan kan náà ọlọ́run náà ló ṣàánú rẹ̀ kí ló mọ̀ ṣe làákà ìwọ ló ní ó ní kódà níbi tó ti mọ̀ pé àwọn tí ò ní làákà ìtó ìwọ ló ń bọ̀ wọn ó wà á ronú wà á rí pé àṣekì sí mọ̀ sí pẹ̀lú òkú ọlọ́run ìtọ́lọ́run ti ń fún yìí ọjà náà máa dálẹ̀ ẹ̀ sábúlẹ̀ fọ́ọ̀tẹ̀ sí fún mi. Bàbá sí Abdul Wasi ọlọ́run ní jẹ́ kẹ́ mọ̀ bànújẹ́ àwọn olótú ló lè bàbá wa Abdul Asra níkàlẹ̀ ọlọ́pàá jẹ́ mọ̀ bànújẹ́ wọ́n kí àtiwá mukadamu wa Abdul Keni ọlọ́pàá mi wà pẹ̀lú yín pẹ̀lú òkú ọlọ́run wọn lápẹ́ ẹ̀kọ́ wa lọ́dún yìí á wà lọ́dún tó ń bọ̀ wọ́n kí Sheikh wa Muhammad Tajudi Adisa bàbá ọlọ́mọ ajẹ́ mọ̀bánújẹ́ o Al-Asali òkè dáadáa alájì tuntun nkọ́mi alájì sórí gbogbo wọn tí ó bá ṣiṣẹ́ iṣẹ́ Yorùbá ti yọ̀ nìkan má fi ṣẹlẹ̀ o má ṣe lọ o ẹ̀san tó lọ́n fẹ́ sọ fún ẹ wò mọ́bi tó lọ́n ti máa gbé jáde fún ẹ ìyẹn máa ń ṣàṣedànù ní o kò lè ṣàṣeyọrí ní o sọ tí mo sẹ. èèyàn máa ń ṣàṣedànù ní kò lè ṣàṣeyọrí. wọ́n ní ẹni tó lóyún àṣetì wọ́n bèrè pé kí ló fi bí kò wá sí ìdáhùn kankan mọ́ fún tójú pé ìdí òbí náà àṣeyọrí náà ni ó bí kò sì sí gíga kan mọ́lẹ́yìn gíga àbí tẹ̀ bàbá jábọ́ ló kù gbogbo tó lọ́n fún yìí inú tún bí àwọn èèyàn pé àwọn náà lóhùn olóhùn ni ò tí dogun ìyẹn ló kù tó lọ wà kí ni jẹ́ bẹ́ẹ̀ níwọ̀n tó yá sí pé táyà tó bẹ́ẹ̀ lómi nìyẹn wọ́n lo sáùndì ẹni ayé ò tí sáùndì. wọ́n lo sáùndì ẹni. àdìgbò ní ìlú ọ̀rọ̀ farabalẹ̀ ìgbéraga ti fẹ́ pọ̀jù lórí tẹ́gì fọlọ́wà. kí ló ní o ti rán ọmọdé táwọn lásán báyìí tó bá ti wọnú díẹ̀ wọ ẹgbẹ́ ọ̀tẹ̀ fẹ́ ọ̀tẹ̀ ọmọ pọ́n fẹ́ pè wá bí oríire ni wọ́n ti dìde rìn ìwọ tó ti lè jókòó tó tún láàbò yẹn ó lè lórí mánéjà mi. wà á ṣeré náà sàbí rọ fún mà ìrìnsánà. wà á ṣeré náà sàbí rọ fún mà ìrìnsánà. ọlọ́dẹ ẹ̀dọ́dún wa tàbí tí mo ti lọ fún kí gbogbo àfa gbogbo àwọn ẹ̀dàkùn ètò àsìkò ní ìjọ tó gbogbo ìrìn àfẹ́ gbádùn torí ẹ̀ náà mo ṣe ń gé kúkú fọlátáì mo kí dáadáa kó àdótì mo kí àbáwá kàlífà ọlọ́ba mi dótì yín ẹ̀yin ọ̀bànújẹ́ wọ́n kí àwọn ọlọ́lá wa tí wọ́n dótì wa tí wọ́n donate ọlọ́ba donate sínú ayé yín ojú yìí dojú tí mo mọ̀ bọ́ mo ń wo bí tí mo ti dá ojú yẹn mọ̀ ẹ̀yin náà tẹ̀kì Allahu Akbar ẹ dákun ẹni bínú sí mi lọ́dún yìí o ẹ jọ mo bẹ̀ yín ọdún tó ń bọ̀ àjọṣe ni wọ́n pè mí sí wa ẹlòmíì lè máa wò pé bóyá tó ní picture mi kọ̀ wà bẹ́ẹ̀ wọ́n pè mí ìráyè wá ni ṣe ẹ dákun ṣe ẹjọ́ gbọ́dọ̀ kí mo dáwó padà ṣá mo dáwó padà o mo dáwó padà mo ta gbọ́dọ̀ mo ti ń sọ yìí o wọ́n ní wọ́n pè kò wá wọ́n sọ owó àwọn mo dá padà kí ìráyè wá ọlọ́run bá mi dúró tì yín ẹ tí wọ́n fara balẹ̀ ẹ tún kí wa ọlọ́run ò ní jẹ́ kẹ́ mọ̀ bànújẹ́ ọlọ́run àjọ sẹ́ni wọ́n yà fara pátá ni mo kí mo káwà fà wa Abíọ́lá Ajabi Latif ẹni tí máa ń péjú ti bàǹkì nìyẹn ẹ̀yà kò dìde ẹ̀jẹ̀ káyé rí yín dáadáa bóyá lẹ́ni kí lẹ́ pè fún àwọn Adédìméjì fans club lẹ́nu Lamborghini Tony táyà black ọlọ́run máa wà pẹ̀lú yín ọlọ́run máa dúró tì í àwọn akéwì yín dáadáa afárá tó yẹ mo kí mo ká àfárá náà lẹ́gbẹ̀ẹ́ Ajabi Latif ọlọ́run máa wà pẹ̀lú yín wọ́n ta kíkì yẹn lọ sọ́dọ̀ ọmọ lọ́jọ́ bí èmi alájà ọmọ bíi pé pẹ̀lú òkú ọlọ́run ẹ̀ ní mọ ìkó láyé yín.
ó lábẹ́ ìṣe fi Ájì Abdulateef lọ́kàn balẹ̀ wá dé ẹ̀ náà nìkan náà ni láàrin yín tó dùn yín yọ yìí tí ní yín dùn ọ̀ọ́dà yín láwọn ni àìmọye lòmí ìfẹ́ sí pé kódà tó dẹ́ sí pé ìyàwó ló lé àwọn èèyàn lára ọkọ mi àìdí ìjókòó 2 minutes nínú ẹ̀yẹ oníṣáyé fíìtì lọ́sọ̀dọ̀ kan onífọ̀n bó ní ẹ̀dàkùn èdè ìbọn orí ẹ̀fọ́ náà ni oníṣẹ́ fíìtì dàwọn dàgbù àìdí ìjókòó 2 minutes òun sọ fún ẹ̀dàkùn ẹ̀jọ́ ẹ̀sùn wọn bẹ́ẹ̀ ṣe ẹ̀sùn mọ́ wọn òun tó bẹ́ẹ̀ yẹ bá jókòó nìyẹn ní tó sọ fún wa nìyẹn ọlọ́ta wọlé yín ẹwọ́ wíwẹ̀ ní tútù inú wa tún dùn àbí ó jẹ́ pàmò àbá ìtumọ̀ lọlé ọlọ́mọ jẹ mọ̀ bàbí jẹ́ ọjọ́ mi tẹ́ ìṣeré ní ó lámì ó bọ́ sínú Ramadan ó tún wá bọ́ sọ́dọ́ tà tún ṣe Ramadan lecture wa ẹni bẹ́ẹ̀ nígbàdíkà yẹn pò kan ló dá sí pé ẹ lọ máa dúró kalẹ̀ Ọlọ́run bọ̀ ẹ ò rí Ọlọ́run bọ̀ ajá àti erin wọ́n tó ń jiyàn lọ́jọ́ kan Ájì Abdulateef wọ́n jọ ń jiyàn erin sọ fún ajá pé ajá sọ fún erin pé òun ju erin lọ ó ní ọ̀rọ̀ owó ló gbà tó fi jù mí lọ ó ní òun mọ̀ pé tóun bá fẹ́ bímọ òun máa ń bí mẹ́wàá papọ̀ ni erin wá sọ fún ajá ó ní lóòótọ́ o pé ní má bí ìtọ́ ẹ̀kọ́ lọ́wọ́ gbogbo ọmọ tó o bá bí ọmọ ajá náà lọ́ máa pè àmọ́ kò sí jíjọ ọmọ erin náà lẹ́yìn bí tọ́lọ̀ bá dé gbogbo kódà gbogbo téèyàn ti fi kalẹ̀ yẹn yóò wá jùlọ pẹ̀lú ògùn Ọlọ́run mo tún bẹ Ọlọ́run fún yín Ọlọ́run tún wà mí gbàdúrà yìí sì jù báyìí lọ. wà á ṣeré náà sàbí rọ̀ọ̀tún mà ìhìsàn. ẹlòmí ẹ̀rọ máa bẹ ẹlòmí ni Ọlọ́run wọlé abọ́dọ̀ ti ṣe yìí ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ti ń tẹ̀ fún gbogbo èèyàn ẹ̀ ní kẹ́ lójijì. bẹ́ẹ̀ tí ìrìn àwọn olólùfẹ́ wọn tó lè bá mi sámẹ́rẹ̀ dáadáa ni. wà á ṣeré náà sàbí rọ̀ọ̀tún mà ìhìsàn. ẹ̀ẹ́dẹ̀ tí pẹ̀lú bí kan náà wà ní kò nífẹ̀ẹ́ wa o. bálátà yìí ló já sí pé inú mi ń dùn fún gbogbo ẹ̀yin Abdulateef Adédìméjì rí fans club ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ti ń dúró ọdọọdún kò tuntun sí ni mo gbà ẹ dákun ṣé kàn ń wo owó lẹ̀ ni ẹ wá ń ṣe ó lẹ̀ ń dùn tó ń lárí ni ẹ wọ́n láti ẹ̀tún wo yé yìí bó ṣe lágbára ẹlòmíì kan tó wà ní àwọn tó fẹ́ràn wa lórí social media ẹ púpọ̀ nínú òwèrè ni wọ́n o Ájì Abdulateef olóògbé mo lọ sí wàásì kan àdẹ̀pá yín wàásì tán máa ń wo comment section máa ń rí we are enjoying you keep it up mo tún lọ́ọ́ jẹ́ ẹ̀ nígbà tí màá ní kílíkì láìfù tí a bá ṣe láìfù bá sọ̀rọ̀ mo rò ó pé. wà ìdá tàrà àjàwọ̀ fáríkà àdùnsọ́dẹ̀rọ̀. wọ́n náà Ọlọ́run bọ̀ ó má kọjú o tọ́lọ̀ bá ṣe tó títí yín tó ń retí ò báyìí ti dé lọ ní sùúrù ẹ̀yin onísùúrù lọ́nà wà o. wà ìdá tàrà àjàwọ̀. Ájì Abdulateef ẹ̀yin náà ti fi ìgbà kan ìyá nítorí tí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń fẹ́ràn wá níbi ẹ má béèrè àná wa Ájì Abdulateef tí gbogbo wa ti torí ẹ̀dá gbogbo lẹ́ni wọ́n ti fi ìgbà kan wà láyè ìgbà kan tó sípa yóò ní ara. fáríkà àdùnsọ́dẹ̀rọ̀. kí ló dé tẹ̀tẹ̀ wo yàtá jẹ ká tó déyàn pé tó máa sọ tẹ̀mọ̀ nípa wa ẹ máa sọ pé bó tí inú yìí o wọ́n ní adúlọ̀ kò fẹ́ ṣe o kó wà náà kàrin sí Ájì Abdulateef gbọ́dọ̀ ló tó bí oníbẹ̀ wọn ó lọ kàrin sí Ájì Abdulateef sórí bó ti wà yí káàrí yẹn àníyàn gidi ló fi hàn o ó ti di pé kúrò àtẹ̀lé wọn fẹ́ dá àníyàn wájú wa ká máa sọ jáde pé sọ àníyàn jáde wọ́n yẹ pé owó tó tú wá ayé wa náà ló bàjẹ́ síbẹ̀ ló ní pé ẹ̀yà ìdí àbá náà jẹ́ àbísímílà ìfà àti à onímọ̀ pé ayé ẹ̀ gẹ́gẹ́ ló sọ pé káyé bàjẹ́ ó ti di bẹ́ẹ̀ o lọ́ọ̀nà káàrí dáadáa àníyàn gidi ló fi hàn o sọ pé bó ti nù yìí o Olúwa jẹ́ ó dùn kálẹ̀.
la